Bàbá Adeboye pastor redeem ẹ ṣe àṣìṣe tó ní agbára pẹ̀lú pé ẹ̀ ń ṣàdúrà fún apààyàn. Ṣé ẹni tí wọ́n ń pa àwọn aráàlú ló yẹ pásítọ̀ kan kó máa ṣàdúrà fún? Ìjọ redeem wọ́n ní gbogbo kẹ́ máa ṣàdúrà ẹ jẹ́ má gbé pè lọ́dọ̀ Ọlọ́run. Ṣé kìí ṣe àwọn Ísírẹ́lì yìí ni wọn ò aláwo kí Christian ọ̀ exist tí wọ́n fúnlẹ̀ mọ́ wọn nu Ísírẹ́lì gangan tó jẹ́ Palestine àná tí wọ́n gbà? Wọ́n ń victimize àwọn Christian ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ń victimize wọn nínú Palestine tí wọ́n ò tí ì rí gbà. Ṣé èsì pé ìtàn àwọn kọ́ni wọ́n pa Jésù rẹ̀ ṣe wí tí wọ́n kàn má gbélébù? Kí ni tí ń bẹ láàrin ẹ̀yà àti wọn? Wọn ò gbàgbọ́ nínú mẹ́ta lọ́kan tẹ́yìn máa gbàgbọ́. Wọn ò gbàgbọ́, wọn èsì ẹlẹ́sìn, wọn kì í ṣe Christian. Àwọn tẹ́ ẹlẹ́sìn sọ́pọ̀ọ̀tì wọn kì í ṣe Christian, wọ́n dẹ̀ hate Christian. Wọ́n bìlífù yìí pé Jésù yín ọmọ àlè ni. Kí wá ní tí pásítọ̀ tó lè rí pásítọ̀ Christian tó tún jẹ́ a prominent pastor tí gbogbo èèyàn mọ̀ tọ́jú orí yìí tó ti lé ní 80 years tí èso ọmọ èké tá a sọ pé kọ̀ mọ̀ tán. Báwo lẹ ṣe wá lè lọ mọ́ ṣàdúrà fún ẹni tó pè yẹ? Ní tó bí ọ̀rọ̀ yìí tá a wò wípé ó yẹ ká pa àwọn èèyàn ṣàkíyèsí ká dẹ̀ jẹ́ wọ́n máa hàn kankan. Òun náà ni ìgbésẹ̀ pásítọ̀ Adeboye tó tún wá lọ rìkọ́ọ̀dù ara rẹ̀ tó gbéra rẹ̀ sí orí afẹ́fẹ́. Pásítọ̀ ńlá ni wọ́n sì jùrù wa lọ ní ọjọ́ orí. Kò yẹ kí wọ́n ṣe mistake ẹ̀. Ẹni tó ti lé ní 80 years tí ọ̀hún àmọ́ tán bẹ̀rù kódà. Ìyẹn ni pé àṣìṣe tí wọ́n ṣe lórí ìjà tí ń lọ lọ́wọ́ ní Gaza, bí Israeli ṣe ń pa àwọn èèyàn, ní ilẹ̀ Palestine. Ẹ wá lẹ́yìn stand with Israelites, you stand with killers, destroyers. Àwọn tó lọ occupy ilẹ̀ tí èsè ilẹ̀ wọn kò dára rárá. Kódà ara àwọn Christian tó pọ̀ ẹ̀ ń takò wọ́n. Ẹ sì bá àwọn Christian tí ń bẹ ní Jerusalem, tí ń bẹ nínú Israel, tí ń bẹ nínú Palestine, tó pé bọ́n ṣe ń fi ojú àwọn mùsùlùmí bẹ̀ rí, bí Israel ṣe ń fojú àwọn mùsùlùmí bẹ̀ rí ní fojú tiẹ̀ náà rí. Ẹ lè béèrè ó. Irú gbogbo Catholic pàyátá nìsín, èmi pàdé wọn ní Lebanon, mo dẹ̀ pàdé wọn ní Syria. Àwọn Christian tí wọ́n jẹ́ Catholic, a jọ lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan tó dá lórí bóò ní ilẹ̀ onílẹ̀ ó ṣe padà sọ́dọ̀ rẹ̀, bóò làwọn ọmọ Palestine ó ṣe gba òmìnira lórí ilẹ̀ wọn. Àwọn Christian tí ń bẹ nínú Israel àtàwọn Christian tí ń bẹ nínú Palestine, àwọn méjèèjì ọ̀pọ̀lọpọ̀ wọn 90% wọn, mi kí n má sọ pé ó jù bẹ́ẹ̀ lọ, 90% wọn dájú àwọn Palestinian wọ́n ń support, àwọn Hamas ni wọ́n ń support, tí ó rújú. Gbogbo bẹ́ẹ̀ ṣe máa wá ṣàbẹ̀wò àwọn kan rí pé ẹ̀ ń ṣàbẹ̀wò ní ẹ̀wà sẹ́sìn, ẹ wá ṣe visitation lẹ́yìn Christian Nàìjíríà. Níbo ni ẹ̀ náà sáfẹ́ sí àjìbìtìá? Bàbá Adeboye pastor redeem ẹ ṣe àṣìṣe tó ní agbára pẹ̀lú pé ẹ̀ ń ṣàdúrà fún apààyàn. Ìgbà támásì lọ jà, wọ́n ti ń jà Hamas lógun tipẹ́tipẹ́, wọ́n sì ń jà ọmọ Palestine lógun. Wọ́n dẹ̀ ń rí mọ́sálásí wá fún pẹ̀lú kí wọ́n máa wọ bàtà wọbẹ̀, pẹ̀lú kí wọ́n máa lọ ọbẹ̀, pẹ̀lú kí wọ́n máa tẹ sàárè àwọn sàárè àwọn ẹni Ọlọ́run tó ti kú tipẹ́tipẹ́ kẹ́ máa ṣèdọ̀tí síbẹ̀. Láti bí oṣù kan ó lé támásì ń pariwo pé àwọn ò ní gbà o, ẹ kú mọ́sálásí o, ẹ má wá mọ́sálásí mọ́, àwa la ní mọ́sálásí wa o. Tí wọ́n sì ń pa èèyàn ní West Bank, támásì sọ pé ara àwọn ò lè gbà á. Kò sẹ́ni kankan tó sọ̀rọ̀ ńgbà yẹn o. Ńgbà Hamas wá retaliate, ó dẹ̀ sọ pé òun ó gbogbo iṣẹ́ tó wá retaliate. A sì rí bó ṣe retaliate. Kò pa ọmọ èké, kò pa obìnrin. Àwọn sọ́jà wọn lọ́lọ́ attack 23 barracks lọ́lọ́ attack. Ó dẹ̀ kó wọn lẹ́rú, ó kó wọn bí more than 150 wọ́n kó wọn lọ sínú Gaza. Ṣùgbọ́n nígbà tí Israel ọmọ retaliate lọ́wọ́lọ́wọ́ báyìí 1,200 plus ọmọ kékeré ní Israel ti pa nínú out of 2,000 plus tó pa. Ọmọ kékeré tí ń bẹ ọmọ bíi 2,400 lọ pa báyìí
àbí ó lé bẹ̀tẹ̀ àwọn ọmọ kékeré tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lé ní 1,200 family bíi 50 lórun tó wó ilé lù wọ́n lórí ní Israel. Àwọn Palestinian ò ṣe bẹ́ẹ̀ o. In fact obìnrin nígbà wọ́n ń jà lọ́wọ́ obìnrin tó bọ́ sọ́wọ́ wọn pẹ̀lú ọmọ rẹ̀ méjèèjì nígbà wọ́n rí pé jà yẹn settle wọ́n release ẹ̀ kọ́ máa lọ Israel ẹnì kan sì gbọ́dọ̀ tampa rẹ̀. Bóbìnrin yẹn ṣe ń lọ gángan fẹnu ara rẹ̀ sọ pé àwọn Palestinian tó ń pàdé wọ́n sọ pé wọ́n ti sọ fáwọn pé àwọn gbọ́dọ̀ tampa ọmọ kékeré àwọn ò sì gbọ́dọ̀ tampa obìnrin. Ẹni ọba kò sí ẹnì kankan nínú àwọn tó ń settle sí area Palestine tán àgbàlẹ̀ Palestine tí èyí níbọn lọ lápòjú òdìsí Israel ní wọ́n lọ kó àwọn ọmọ ogun 300,000 wá nínú àwọn ọmọ ogun tó yẹ pé wọ́n yìí sábà lò wọ́n. Gbogbo 300,000 yẹn pátápátá ọmọ inú ìlú ni wọ́n ṣùgbọ́n sọ́jà ní wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo wọn pátá ló níbọn ńlé gbogbo wọn pátá ni wọ́n máa ń kọlu àwọn ọmọ Palestinian. Ẹ gbọ́ yé pé kí ni ń bẹ níbẹ̀ yẹn ẹ gbọ́ yé ẹ kàn lọ ṣàdúrà fáwọn apààyàn àwọn tó pé wọ́n ta kòfin àgbáyé tí àwọn àjọ àgbáyé tí ń rí ṣètò earth àtàwọn àjọ àgbáyé ní òkè sí àwọn mùsùlùmí o àwọn àjọ àgbáyé tí wọ́n wà lọ́ndà United Nations gbogbo ni wọ́n ń pariwo ẹlọ́wádìí ẹlọ́bìnrin rẹ̀ ó kéré tẹ́ ẹlọ́gọ́gbọ̀ ẹ̀. Àjọ àgbáyé tó ń rí sí earth ó ní Israeli ti ta kòfin àgbáyé kò sì lójú àánú ìkànnì kéèyàn sọ pé aráàlú àwọn Hamas lọ kọlù ẹ tó bá ń pọ́ mọ̀ jàjà ẹ tó lọ kọlù ẹni kọ́ lọ sí kíni kọ́ lọ bá ọwọ́ lọ pa àwọn aráàlú. Ṣé ẹni tí wọ́n ń pa àwọn aráàlú lọ yẹ pásítọ̀ kan kọ́ mọ̀ ṣàdúrà fún? Ẹlẹ́ẹ̀kejì ìjọ rìdíìmù wọ́n ní gbogbo kẹ́ mọ̀ ṣàdúrà ẹ jẹ́ mọ́ gbèpè lọ́dọ̀ Ọlọ́run. Ṣé kìí ṣe àwọn Ísírẹ́lì yìí ni wọn ò aláwo kí Christian ọ̀ exist tí wọ́n fúnlẹ̀ mọ́ wọn nu Ísírẹ́lì gangan tó jẹ́ Palestinian náà tí wọ́n gbà wọ́n ń victimize àwọn Christian tí bẹ́ẹ̀ wọ́n ń victimize wọn nínú Palestine tí wọ́n ò tí ì rí gbà. Ṣé èsì pé ìtàn wọn kọ́ ni àwọn kọ́ ni wọ́n pa Jésù bẹ́ẹ̀ ṣe wí tí wọ́n kàn má gbélébù? Kí ni tí ń bẹ láàrin ẹ̀yà àti wọn? Wọn ò gbàgbọ́ nínú mẹ́ta lọ́kan tẹ́yìn máa gbàgbọ́ wọn ò gbàgbọ́ wọn èsì ẹlẹ́sìn wọn kì í ṣe Christian àwọn tẹ́ ẹlẹ́sìn sọ́pọ̀tì wọn kì í ṣe Christian wọ́n dẹ̀ hate Christian. Wọ́n bìlífù yìí pé Jésù yín ọmọ àlè ni pé káfíńtà kan ló fún ìyá rẹ̀ lóyún. So kí wá ní tí pásítọ̀ tó lè rí pásítọ̀ Christian tó tún jẹ́ a prominent pastor tí gbogbo èèyàn mọ̀ tọ́jú orí yìí sì tún ti lé ní 80 years tí èso méjì tá a sọ pé kò mọ̀ tán. Báwo lẹ ṣe wá lè lọ mọ́ ṣàdúrà fún ẹni tó pè yẹ ẹni tó yẹ pé ọ̀pá àyàn débi wípé Amẹ́ríkà gan pè hàn sákèsí pé kíní ti ń pọ̀ jù o. Ẹ ṣe ń tòdó lọ́rọ̀ fún yín àtẹni tí ń ṣàdúrà fún Israel lónìí àtẹni tí ń kó nǹkan ìjà fún Israel lónìí àtẹni tí ń yọdún sí Israel lónìí ẹ jọ kan ìbínú Ọlọ́run ni léyìí tó bẹ̀rẹ̀ yìí léyìí tí ń lọ yìí o èyí tí ń lọ yìí ò lè tán oró rẹ̀ kò ní tán lára Israel ó ní ọ̀pá Israeli. Bẹ́ẹ̀ náà ni oró rẹ̀ kò ní tán lára gbogbo ẹni ó bá sọ̀pọ̀tì apààyàn. Bí bá ṣe sọ̀rọ̀ àwọn ọmọ ìyá ta wá níbẹ̀ yẹn tó ń jẹ́ ọmọ Palestinian àwọn lọmọ ń lẹ̀ o wọn ò pa èèyàn tí ò yẹ o ẹni ó ń gbébọn lọ. Báwo ni ok Amẹ́ríkà ń kéde over 30 ọmọ Amẹ́ríkà tí wọ́n ti pa àti ntọ́bẹ̀ tó 20 tí wọ́n ti mú lẹ́rú tí wọ́n ń bẹ nínú Gaza báwọn máa sì mú wọn lẹ́rú. Bóòlù Amẹ́ríkà ṣe débẹ̀ o. Russia náà kéde pé wọ́n ti pàánú àwọn aráàlú tòun náà wọ́n ti tó 10 àbí wọ́n ti jù bẹ́ẹ̀ lọ báyìí wọ́n sì kọ́ àwọn kan lẹ́rú tí wọ́n pọ̀ ń ṣe. Germany ó kéde pé wọ́n èèyàn òun Britain kéde France kéde pé wọ́n kọlu èèyàn òun èèyàn òun gan wá ní Israeli gẹ́gẹ́ tọ́lọ̀ gbalẹ̀ Palestine. Wọ́n ìtọ́jú wípé ìtọ́pọ̀ jù náà ọmọ Israel ní wọ́n ní passport méjì passport ibi tí wọ́n ń gbé tẹ́lẹ̀ kan tó kóra àwọn wá sórí ilẹ̀ àwọn Palestinian Arab àti passport tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe nígbà wọ́n dé orí ilẹ̀ Arab tẹ́bí ilẹ̀ Palestine passport méjì wọ́n máa ń ní gọ́ọ̀gù ẹ̀ kó béèrè kò dẹ̀ sí kankan nu wọn tí ò níbi tí ń gbé tẹ́lẹ̀ kó tó di pé wọ́n kóra àwọn wá sórí ilẹ̀ àwọn Palestinian. Ṣé gbogbo èyí wọ́n ẹ̀ ní ẹ̀ mà kí ló wà níbẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọ gan ni ọdún mélòó gan ni ọdún Israel gẹ́gẹ́ bí country
Israel bẹ̀rẹ̀ láti 1947-48 ọdún mélòó wà nù. Palestine ti ń bọ̀ látàyébáyé wọ́n èbí Jésù tí Palestine ti wà ń bẹ̀ o. Àwọn tó ń pè Palestine yìí wọ́n èbí Jésù, wọ́n èbí bàbá tó bí Isiaka tí ṣe Ibrahim, Isiaka tó bí Yakuba tí ṣe Israel, Yakuba òun ló bí àwọn ọmọ méjìlá tí ń jẹ́ Israelite. Wọ́n èwà bí bàbá wọn àgbà tí ṣe Ànábì Ibrahim alayhi salatu wa salam kọ́nà bá ní kẹ́ àti bàbá tó bí Yakuba tí ṣe Isiaka àti Yakuba tó ń pè Jacob tó bá àwọn ọmọ Israelite. Wọ́n èbí kankan nù wọn táwọn Palestinian fi wà bẹ́ẹ̀. Ìbòlẹ̀ tí wàá rí tìyín orílẹ̀-èdè tí èpè ọgọ́rùn-ún ọdún, orílẹ̀-èdè tí èpè ọgọ́rùn-ún ọdún tó wá látara ìjẹgàba àwọn British bí wọ́n ṣe kó Nàìjíríà lẹ́rú náà káwọn Palestinian náà lẹ́rú. Ní gbogbo 1917 ẹ lè rí 5% nínú ẹ̀ tí Israelite ẹ lè rí wọn ní ilẹ̀ Palestine, wọn ò sí Jerusalem, wọn ò sí ń bò ní. Ìgbà tí Britain tó wọ bẹ̀yìn 1918 tó kó Palestine lẹ́rú, ìgbà yẹn ló tó wá ń kó wọn wá torí plan tí wọ́n ti ní láti meeting kan tí wọ́n ṣe ní France, ní capital France lára di 1897. Ibẹ̀ wọ́n ti conclude pé ó yẹ káwọn establish country àwọn. Wọ́n wò pé sí káwọn lọ establish America, wọ́n tún wò pé sí káwọn lọ sí even Brazil, even wọ́n wo France, wọ́n wo Russia. Bẹ́ẹ̀ tí gbogbo àwọn orílẹ̀-èdè yìí ní ọ̀rọ̀ fẹ́ kí wọ́n kó wàhálà àwọn people torí bí wọ́n bá wà wọ́n máa dá wàhálà alẹ́ ni. Ibi wọ́n bá wà kì í sálàáfíà ń bẹ. Bí kí wọ́n sọ pé àwọn jẹ gàba lórí ọrọ̀ ajé ọlọ́rọ̀ ajé, àwọn jẹ gàba lórí politics ìlú láìsọ máa lù.